Ẹ káàárọ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT, ẹ kú dédé wòye, ṣé dáadáa ni mo bá yín. A dẹ̀ kú ètò ọjọ́, ṣé gbogbo alágbádùn ẹ̀ ṣàṣì ń gbádùn ẹ̀ lọ́wọ́lọ́wọ́. Nǹkan tí just a quick one. Ẹ̀yin single ladies, ọ̀rọ̀ náà ti ń súnkàn yín díẹ̀díẹ̀. Gẹ́gẹ́ bí mo ṣe sọ pé ilé ayé ti ń polúkú muṣu, mo rí wípé àwọn obìnrin àti àwọn ọkùnrin, especially àwọn obìnrin, a máa ń ní reason tí ọ̀pọ̀lọpọ̀ wa fi ń marry because of society. Nítorí pé a fẹ́ jẹ́ Mrs. Ọ̀rẹ́ mi ti ń jẹ́ Mrs. Adé orí ládé ọkùnrin. A fẹ́ gba wedding ring. Òun ló máa ń fà tó jẹ́ pé ẹlòmíì gan á bímọ fún ọkùnrin. The fact pé ó bímọ fọ́kùnrin, kí ó bá ti wà nínú oyún fún ọkùnrin yẹn, wọn tiẹ̀ ní láti ṣe nǹkan rí, á ti sáré lọ máa jẹ́ orúkọ ọkùnrin yẹn because ó ṣàfẹ́ jẹ́ Mrs. Ẹlòmíì á lọ wá ríǹgì rà lọ́jà fúnra rẹ̀ á fi sọ́wọ́ because ó ṣàfẹ́ jẹ́ Mrs. Wọ́n fẹ́ ládé orí. Ẹ lọ bèèrè lọ gbogbo àwọn ọba tó jẹ. Adé orí comes with a lot of responsibilities. Tó ẹ̀yin ọba. Adé orí comes with a lot of responsibilities. Ìwọ tó fẹ́ ní adé orí, tó fẹ́ jẹ́ orúkọ ọkùnrin kan láti jẹ́ adé orí. Kí ni àwọn tó ń ṣe marriage, àwọn tó ń ṣe counseling fún yín? Kó tó dípò ní adé orí rárá, ìwọ obìnrin àtọkùnrin tẹ́ fẹ́ marry, tó bá tí tó gbangba sùn lọ yẹ kó lè dúró gbangba, kó lè pe okólókó kó po òbòlóbò, you are not ready. Tó bá tí lè mọ̀ pé okólókó, torí nígbà míì o ní láti pe okó tó bá ń dó ẹ lọ́wọ́, nígbà míì o ní láti pe òbò tó bá ń dóbò lọ́wọ́ láti gbádùn ẹ̀. Tó bá tí tó gbangba sùn lọ yẹ, you are not ready. Tó bá ń cancel ẹ, tí wọ́n bá ń cancel ìwọ ọkùnrin, tó bá tí máa sọ fún ẹ nínú counseling ẹ pé àlùjọ́nà ayé ni òbò jẹ́. Tó bá tí máa sọ fún ẹ wípé orísun ìyè ni òbò jẹ́. Tó bá tí máa sọ fún ẹ pé ilé ìṣọ́ agbára ni òbò jẹ́. Tó bá tí máa sọ fún ẹ wípé àrẹ̀mọlẹ́kún lòbò jẹ́. Tó bá tí máa sọ fún ẹ wípé ọ̀nà tó róró, ọ̀nà ìyè ni òbò jẹ́. Nínú counseling yẹn, wàláhì wọn tí cancel nǹkan kan. You have not started. Because àlùjọ́nà ayé lòbò jẹ́. Ọ̀nà tó róró, ọ̀nà ìyè ni. Okó ló máa wọnú òbò. Kò sí nǹkan míì tó máa wọnú ẹ̀, ọ̀nà tó róró dẹ̀ ni. Àrẹ̀mọlẹ́kún ni tí máa ń mọ́kùnrin rẹ́rìn. Tó bá tí máa cancel ẹ̀ bẹ́ẹ̀ yẹn, ò tí ì ready. Ìwọ ọkùnrin tó bá tí máa sọ fún ẹ, tí wọ́n bí ìwọ ọkùnrin. Ìwọ obìnrin tó bá tí máa sọ fún ẹ pé ọ̀pá ajé ni okó jẹ́. Tó bá tí máa sọ fún ẹ pé igi àlọ́yè. Tó bá tí máa sọ fún ẹ pé igi àgùnlà. Tó bá tí máa sọ fún ẹ pé ògo obìnrin. Tó bá tí máa sọ fún ẹ pé adé obìnrin. Tó bá tí máa sọ fún ẹ pé òun gangan ni adé orí. Tó bá tí sọ fún ẹ nínú counseling tó ń ṣe yẹn, wọn tí cancel ẹ. Tí wọn bá tí máa kọ́ ẹ wípé okay, gẹ́gẹ́ bí èèyàn kúkúrú, o fẹ́ ẹni tó ga. O dẹ̀ mọ̀ pé ẹni tó ga yẹn, tó bá ní kó orí yín dọ́gba, ibi okó ẹ̀ ò ní ṣe déédéé ojú òbò ẹ̀. Tó bá tí máa kọ́ ẹ pé ìwọ obìnrin o tó kúrú o, àwọn style wo ló lè ṣe? Àwọn style wo ló lè ṣe fún ọkùnrin ẹ tó ga? Tó jẹ́ pé okó ẹ̀ ò ní tà sí òbò ẹ̀. Tó bá tí kọ́ ẹ láwọn styles oríṣiríṣi okó, kò sí counseling bẹ́ẹ̀. Tó bá tí kọ́ ẹ wípé okay, kí ni kọ́kọ́rọ́ tó ṣílẹ̀kùn ọkùnrin tó jí? Tó bá tí kọ́ ẹ bọ́n ṣe ń fún ọkùnrin ní surprises, kò sí tí cancel ẹ. Tó bá tí cancel ẹ wípé okay, orí bẹ́ẹ̀dì tẹ́ ti máa dóra yín, báwo ló ṣe yẹ kó solid tó? Ṣé o mọ̀ pé béèyàn wọ́n ní àìrìn jìnnà ni ò jẹ́ kán rí abuké ọ̀kẹ́rẹ́, bá bá rìn àríbi tí pẹ́pẹ́yẹ ti gbọ́mọ pọ̀n. Tó bá tí sọ fún ẹ pé èmi náà lọ tún lọ ṣe more research. Tó bá tí sọ fún ẹ wípé bẹ́ẹ̀dì tó yẹ kó wà nínú yàrá tẹ́ ti ń dóra yín, ó ní bó ṣe yẹ kó stand. Tí ẹ pé kò yẹ kó fọra tán ti ògiri, ó ní position ẹ̀. Tó bá tí cancel ẹ débẹ̀, ó tí ready. Tó bá tí cancel ẹ pé ó ní bó ṣe lè decorate bẹ́ẹ̀dì ẹ tó jẹ́ pé tọkọ ẹ bá wọlé ó máa mọ̀ pé ẹ máa dóra yín lálẹ́ ìṣá, pé ó ní sign. Bí tí obìnrin bá wọlé máa pé okó dídó máa ṣẹlẹ̀ ṣá, wọn tí cancel ẹ débẹ̀ bó ṣe ń fọjú ọkùnrin mọ́ra. Tó bá tí cancel ẹ débi wípé tó bá tiẹ̀ ti dámira, tọkùnrin ò tí ì dámira, òun láti mọ bó ṣe máa help ẹ láti dámira. Òun láti ẹ̀ tó ti lè gbé sára kó má mọ̀ kó ti dámira so that òun náà lè dámira. Torí nígbà míì tọkùnrin bá mọ̀, nígbà míì ó máa ń pa omi ara ẹ̀. Tó bá tí cancel ẹ débẹ̀, wọn tí cancel ẹ o, ìwọ tó fẹ́ marry. Tó bá tí cancel ẹ pé bọ́ẹ̀dì ẹ láti wà solid débi wípé kò gbúdọ̀ pariwo,
ọ̀tọ̀ ni pé kó máa dóyàn kó máa gbádùn ẹ̀ kó máa pariwo irú ariwo pé wọ́n ń dú ẹ tí òun gbádùn ẹ̀ tó ń pa yẹn irú ariwo yẹn máa ń help ọkùnrin fún dídó ni bá ariwo bẹ́ẹ̀dì máa ń distract ọkùnrin ó máa ń pa oko ni tó bá ti sọ fún ẹ débẹ̀ wípé tó bá fẹ́ pick bẹ́ẹ̀dì àbí tí bẹ́ẹ̀dì tó wà nílé kó make sure pé bẹ́ẹ̀dì tó solid tí ò ní pariwo distract tó bẹ́ẹ̀ bá ń dúra yín lọ́wọ́ ni wọn ti cancel ẹ o ti cancel a lot of things na ní láti mọ̀ mo ti sọ àwọn ọkùnrin á máa yá yín ní orúkọ wọn partially ni because adé orí yẹn orúkọ ọkùnrin tẹ́ fẹ́ jẹ́ ni ẹ fẹ́ jẹ́ Mrs. and Mrs. comes with a lot of responsibilities but a lot of people oúnjẹ lẹ fi pé bóyá ni Mrs. animori lọ mama mú kinní kan lọ ìyá lè kọ́yàn ní àti dáná àti túlé ṣe òun ò ní kọ́yàn ní àti dóko ẹni láti ṣe research yín àwọn tó ń cancel yín náà láti lè cancel yín débẹ̀ torí nǹkan ìbẹ̀rẹ̀ àti òpin marriage nìyẹn nǹkan tó ń da lérú nìyẹn so tó bá fẹ́ kí ilé yín dàrú níbi tí kinní yẹn ti dalé ayérúdé ọkùnrin mi lè trade ìyàwó ẹ̀ for free pé kọkùnrin mi máa bọ̀ kó wá bá òun mú lọ òun ò tiẹ̀ ní ìdí ẹ̀ mọ́ tí wọ́n bá ti cancel ẹ̀ débi wípé wọ́n máa láti máa ṣe nǹkan débi wípé bí ìgbà tí ejò bọ́ àwọ̀ ẹ̀ lẹ̀ sí orí àpáta nínú òrùn ló yẹ kéèyàn ṣe máa bá ọkùnrin gbé kò ṣe pé òun anticipate divorce but you have to do something tó jẹ́ wípé ọkùnrin ò tiẹ̀ ní lè divorce ẹ̀ àwọn nǹkan tó jẹ́ wípé it will become part of the man débi wípé a wò pé no òun ò lè do without obìnrin yìí tó bá ti cancel ẹ̀ débẹ̀ débi pé kò èmi máa ń leave part sílẹ̀ ni you understand tó bá ti èmi mo full of surprises tí bá surprise èèyàn lójú yín tó bá ti cancel ẹ̀ débi wípé òun láti leave part sínú obìnrin ọkùnrin débi wípé impact láti wà nínú ayé nínú ọkùnrin débi wípé kò ní lè fi ẹ́ lẹ̀ tó bá kò sí bẹ́ẹ̀ ṣe lè jà tó divorce máa jẹ́ last thing tó máa think of ó máa ṣiṣẹ́ débẹ̀ ni débi pé wọ́gán wa máa sọ lójú ẹ̀ pé ó ò ní lè fi mí sílẹ̀ ìwọ́gán wa mọ̀ pọ́kùnrin yẹn ò ní lè fi ẹ́ sílẹ̀ tó bá ti cancel ẹ̀ débẹ̀ wọ́n ti cancel ẹ̀ o I'm telling you ẹ̀yin tẹ́ fẹ́ marry tó bá ti cancel yín débi wípé ó ní ariwo tíyàn máa ó ní àwọn ringtone tíyàn máa fún ọkùnrin tó máa wà lọ́pọlọ ẹ̀ tó máa help ẹ̀ wọ́n ṣe máa help ọkùnrin tí okó ẹ̀ ò bá le bí wọ́n ṣe máa help ọkùnrin tó bá ti ń weak nínú okó tó yẹ pé ó máa lè dóòbò dáadáa tó bá ti cancel yín wọn ò tí cancel yín débẹ̀ because ilé ń dàrú ẹ̀dẹ̀ lẹ́ ṣe ẹ̀ ń lọ fún marriage counseling ìbò ilé ń dàrú torí pé nǹkan tó yẹ kẹ́ ẹ sọ níbi tó ti ń cancel yìí kọ́ ni wọ́n ń sọ ọ̀rọ̀ bọ́n ṣe máa ṣe oúnjẹ bọ́n ṣe máa respect ẹbí ọkọ náà máa sọ nǹkan tó dẹ̀ jẹ́ nǹkan kókókókó ó yẹ kó máa teach yín style tẹni tó kúrú fi máa dú ẹni tó ga fi máa dú ẹni tó kúrú bọ́n ṣe ń kàtàn sókè bọ́n ṣe gbogbo nǹkan tó yẹ kó máa fi cancel yín nìyẹn I'm telling you tó bá ti cancel yín pé okay o ìwọ tó bímọ rí tó bá ti bímọ àwọn changes tí òbò ẹ àti ọyàn ẹ máa undergo ó yẹ kó wọn máa cancel yín so that ọkọ ẹ náà àti máa anticipate ẹ kò ní dípò bímọ tó wá pa ẹ tí a ti mọ̀ pé àǹkọ́ tóun ti mọ̀ ni tó bá ti cancel yín débẹ̀ wọn ti cancel yín èmi ò ní sọ ẹni tó bá fẹ́ ṣe ẹni tó bá fẹ́ well èmi ò tẹ̀ ní sọ mo kàn ní kí n sọ yẹn ni pé àwọn ọkùnrin míì wọ́n lè give ìyàwó wọn away níbi tí wọ́n like ìyàwó wọn mú dé I'm telling you and tẹ́ bá rántí nígbà tí mo sọ and nǹkan tó ṣe èkejì ẹ̀ ni wípé gẹ́gẹ́ bí mo ṣe sọ ẹni tí ò bá understand the literature ẹni tí ò bá lè interpret a poem honestly àbí poetry kò yẹ kó wà lórí platform mi torí bí òwe là ń lu ìlú àgídìgbò ọlọ́gbọ́n ló ń jó ọ̀mọ̀ràn ní mọ̀ there's something called sarcasm tíyàn bá wà sarcastic wàá rí nínú tó bá sọ̀rọ̀ tó bá jẹ́ ni tó smart tó lè interpret facial expression wàá mọ̀ pé ẹni yìí wà sarcastic ni wàá mọ̀ pé kò ń ṣe pé bóyá ó fẹ́ rude wàá mọ̀ pé bóyá kò serious nínú body language mo sọ fún yín pé tíyàn bá send the test sí mi from the test bá ń kà mo máa lè interpret facial expression àbí nǹkan tó wà nínú ọkàn bí onítọ̀hún ṣe feel nígbà tó ń kọ test yẹn màá lè understand ẹ̀ tí bá ń ka test yẹn ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹni tó bá ẹ jẹ́ ká wá ìmọ̀ kún ìmọ̀ bí mo ṣe wà yìí mo máa ń listen sí
Daddy Freeze dada nítorí wípé when he talks ìgbà míì as serious ó mọ bó ṣe máa neutralize seriousness yẹn. That's a good presenter and an entertainer. Wàá dẹ̀ mọ̀ pé nǹkan tó ń sọ̀rọ̀ nípa ẹ̀ ó ní vast knowledge of nǹkan tó ń sọ. But I'll neutralize. And tó bá ti ń sọ̀rọ̀ tó bá ti ń wà too serious, he's not a good presenter. He's not an entertainer. Mo ti rí blogger kan tó jẹ́ wípé ó wà very hilarious. Because of that, mo máa ń wò. Because a lot of people understand it. Wọ́n take it serious, but ó ń wine àwọn èèyàn up ni. Mo like pé ó wà hilarious, wàá rẹ́rìn ṣá ni. Nǹkan tó ń pè ní entertainer, tó ń pè ní presenter nìyẹn. And if you don't understand, if you cannot interpret a piece of poem or poetry, you're not fit to be on my platform. Because nígbà tí mo sọ̀rọ̀ 40 kini, please, there's something when you're in your 40s, o ti wọ perimenopause, òbú ẹ máa yàtọ̀, wàá máa feel dryness, thinning of the vagina, which is called vaginal atrophy, vaginal atrophy or something. But changes máa wà nínú vagina. Kò ṣe bó ṣe máa dá mira at 25, bó ṣe máa dá mira at 40. Kò ṣe bó bu ẹ ṣe máa wet at 25, no ṣe máa wet nígbà tó bá ti ń súnmọ́ menopause. Of course, there are exceptional cases, but then ó lè jẹ́ one off. But nǹkan tó bá ti sọ pé tó bá jẹ́ 1 out of 100, ó ti di wá generalize it most of the time ni. Because it's just 1 out of 100. Bí ìgbà tí mo ṣe show, téèyàn kan sọ pé 62, ó ṣì menstruate. It's impossible. But it's 1 out of 200. So ó hard láti believe, but me believe it because it could happen. 1 out of 200. But tó bá jẹ́ 1 out of 200, why generalize ni pé menopause starts at 50 and above. But if you don't understand, if you're not smart enough, you're not fit to be on my platform. Please. And the essence of that show ni wípé not the content in that show ni wípé ẹ̀yin èèyàn kí lẹ fẹ́ kúrò nílé ọkọ fún over 40. Nígbà tó jẹ́ wípé ọkọ yẹn ń tọ́jú yín. Ṣé ó lọ gbéyàwó mi àbó ó lọ kóbìnrin? It's not enough reason to leave a man. But tó bá abuse yín tí ò wà responsible, fine. But tó bá wà responsible, tó kàn ṣe tiẹ̀ níta, it's not enough reason. That is the essence show yẹn nìyẹn. But because nǹkan táwọn èèyàn bá fẹ́ pick nínú show, no fẹ́ pick. Please, I don't want people that cannot reason well. I don't want people that is not smart enough. I mean, people that are not smart enough to interpret my show on my platform. Especially tó bá love literature, you're not fit to be on my platform. Please. Because eti bẹ́ẹ̀ ṣe máa ń bẹ̀rẹ̀ díẹ̀ nìyẹn. Lẹ́yìn ní mi ní sọ̀rọ̀ nípa ẹ̀ mọ́. I don't want people that cannot interpret my show on my platform. Tí Daddy Freeze bá sọ mo máa ń dúró báyìí ni. Ẹ máa rò bóyá wọ́n kọ́ mi ní class ni. Because I love the way he presents. I love and I learn a lot from his platform. Ẹni tí ó bá ti ní hard value sí mi ò kí n tí mi bá ti lè gbá nǹkan kan lọ́rẹ̀ tí ó bá ti lè pa mí lẹ́rìn mi ní jókòó sórí platform ẹ̀. So what I'm trying to say in essence pé the essence of that show ni wípé you don't have to go and do your research. After 40, o ti ń súnmọ́, o ti ń prepare for menopause. Ó bú ẹ ò lè ṣiṣẹ́ bó ṣe ń ṣiṣẹ́ ní 25 mọ́. And mi ò ta water-based lubricant. Mo fẹ́ fún àwọn èèyàn ni. Mi ti ẹ̀ ní. Tèmi nìkan ni mo ní. Mi sọ nítorí pé mo fẹ́ polówó. Ẹni tó bá sọ wípé òun ti wá rà lọ́wọ́ mi recently, kó bọ́ síta kó wá sọ. Ní ìta, mo fẹ́ divide kí fáwọn èèyàn ni. Torí mi ní enough láti ta ẹyọ kan tó wà lọ́wọ́ mi nìyẹn. So for over 40, ẹjọ́ ìlọ ẹ kàwé, ẹ wá ìmọ̀ kún ìmọ̀. Ẹ wá ìmọ̀ kún. Èmi náà mi ò know from anything, mo ń ṣe research ni. Ẹ wá ìmọ̀ kún ìmọ̀. If you cannot add to people, if you cannot add value sí èèyàn, don't try to bring them down. Don't try to bring them down. I'm telling you. That's what I'm saying. 40 and above, especially àwọn tó bá ń lo contraceptive,
ó mọ máa ní dryness of the vagina. Òbò wọn á máa dry. Wọ́n ti ń wọ perimenopause. And òbò wọn ò lè ṣiṣẹ́ bí òbò ọmọ 25 ṣe máa ṣiṣẹ́ mọ́. Kò ṣe pé bí a kò ní dóko, but bí ara omi ara yẹn dryness yẹn wọ́n máa experience kò dẹ̀ wá ṣe pé bí àwọn ò ní da omi rárá bẹ́ẹ̀ kò lè dà bí ìgbà kan tí jẹ́ pé tó bá ti ń mọyàn lásán omi ti ń dà because the level of estrogen ó ti ń drop. Go and ask your doctor. And again, ibi tí sarcasm ti wá ni wípé there was a time tí mo sọ wípé káwọn èèyàn lọ gé oko. It's only a non-entity, an empty-headed being that will feel wípé oh ó really mean pé kí wọ́n gé oko. Nǹkan tó ń pè ní sarcasm nìyẹn. Tó bá ní ọkùnrin má jẹ́ káwọn ìyàwó ẹ̀ kan close nítorí wípé kó má bàa pa ẹ́. You have to look at the expression. You have to look at the situation. You have to look at the context because tẹ́ bá wà àwọn newscaster tó bá ń sọ news tó bá fẹ́ sọ news pé èèyàn kú ẹ rí pé facial expression wọn máa change. Tó bá lè ti sọ news yẹn tán láàrin 1 minute tó tún fẹ́ sọ pé èèyàn happy wọ́n tún change ojú wọ́n tún bẹ́ẹ̀ kò mí pé bí àwọn ní human feelings àbí pé wọ́n feel ẹni tó kú yẹn bọ̀bọ̀ ṣe wà trained ni. So when tí n bá ń discuss nǹkan tó serious bí ọ̀rọ̀ DNA tó yẹ pé tension wà lẹ́ ara everybody táwọn èèyàn ń bínú, you need to have something to neutralize it. And one of the ways to neutralize it is to say some things that are not probably you have a way of make sense, but it's another way. Sarcasm, it's an irony, a way of irony to display your content. It's another way. Láti show wípé like ìkíní tó ń ṣẹlẹ̀ yìí, but it doesn't mean wípé okay they must do it. It's only ẹni tí ò bá wà smart ló máa fi pé they must they must do it. And again, you don't have to do everything like Timba sọ fún yín lórí platform. You can go and do your own research and do otherwise. So it's only ẹni tí ò bá smart ló máa gbé sórí pé this is what she said. You are not zombies. I don't expect you to follow me pé kẹ́ máa tẹ̀lé mi pé be zombies pé kẹ́ máa tẹ̀lé think outside the box. If you cannot think outside the box, there's no point being on my platform. So that is how it's going to be. No, you should be able to think outside the box. In as much as a lot of you did not cut your okomba timonike cut. That means we etimo wipe Yinka was sarcastic ni. So there are things that Yinka would say to je wipe yes, bininu be o fe ke ri level bó ṣe bininu tó ni. Kò wá mí pé kíni send oko sí mi bi mi nínú. Mo fẹ́ kẹ́ rí bó ṣe bí mi nínú tó mo ṣe ní kẹ́ cut ẹ kẹ́ fi ránṣẹ́ bọ̀ kò mí pé ẹ má láti cut ẹ gangan. Be smart. Be smart. And please, don't bring religion. See, platform me. I respect Islam. I respect Islam. In fact, mo ṣe orientation camp mi ní Yola. Mo de wà nínú mosque ni mo wà tí mo fi ṣe 3 weeks. Yẹn ṣe 3 weeks la máa ń lò first week 3 weeks àbí 6 weeks mo tẹ̀ ti gbàgbé. I love Christianity. I love ìṣẹ̀ṣe. Don't bring religion to my platform, please. Àwọn sisters don't bring people tó bá tẹ̀ tí ń sọ̀rọ̀ rí. I don't want them on my platform. Mo fọlọ́run bá bẹ̀ yín. Tí n bá detect ma block yín. And that is the truth. Because mi ní fẹ́ kẹ́ bú mi kan Ọlọ́run, mi dẹ̀ ní fẹ́ kẹ́ bú mi kan àwọn èèyàn. I love the uniformity of Islam. I love Islam any day, anytime. I love Christianity. I love ìṣẹ̀ṣe. Mi ò dẹ̀ ìpọ̀nrí bàbá mi kò lè tó láti tàpá sí Islam. Ìpọ̀nrí ìyá mi ò tó láti tàpá sí Christianity. Ìpọ̀nrí pọ̀pọ̀ mi ò tó láti tàpá sí ìṣẹ̀ṣe. Ọmọ àgbà ni mí, ọmọ tó kọ́ nílé re, tó dẹ̀ gba ẹ̀kọ́ re ni mí. Ọmọ tó mojú ni, ìyá mi kọ́ mi lédè mo mèdè. Ẹni tí ò bá gbọ́ èdè tí ò gbọ́ ànàgó, don't come on my platform, please, with due respect. Ẹ má bring religion sí platform mi, because tá bá ní pé ká dálẹ̀ ká túṣà, ó máa involve àwọn tẹ́ fẹ́ jẹ́ kó involve. Please, stay on your lane, don't come on. Ẹ má wá sí platform mi. If you are not good with literature, with art, don't come on my platform. I'm telling you, art student ni mi, nǹkan tí mo ṣe jáde university nìyẹn. Nǹkan tí mo ṣe jáde university nìyẹn.
So mo ṣe ẹ máa wò ẹ máa nígbà tí mo wà ní department mi ò kúrò ní department mi lọ sí mi ò kúrò ní department mi lọ sí other department, other faculty rí. Mi lọ sí other faculties, department mi, faculty mi nìkan ni mo ti ṣe iṣẹ́ mi jáde. Gbogbo elective courses mi, mo ṣe philosophy, mo ṣe English student ni mi, so mo ṣe English and literary studies ni mo ṣe. Mo wá ṣe philosophy nínú elective, mo dẹ̀ ṣe Yorùbá. Mo ò kúrò pé mo lọ sí social sciences. So when you talk of creative writing, ẹ bá mi bẹ̀ o. Gbogbo nǹkan tẹ́rí mi tí mò ń orin mi, èmi ni mò ń kọrin mi fún mi o, kò sẹ́ni tó ń kọrin fún mi o. Èmi ni mò ń kọ sílẹ̀ fúnra mi ni mo dẹ̀ máa kọ fúnra mi. And I do a lot of reading. Bí mo ṣe wà yìí, mi ò lọ party, mi ò ń kọ̀rẹ́, mi ò ń jáde. Is my work kí n dẹ̀ wà nílé kí n máa write ni, kí n dẹ̀ máa kàwé. So there's no point. Téèyàn kan máa wá sọ pé you come, because when àwọn èèyàn tó bá ń sọ̀rọ̀, you will know táwọn èèyàn bá mọ nǹkan tí wọ́n ń sọ. And I'm challenging you, go and read about the way the way your vagina the way your vagina transforms. Tó bá wà in your 40s. Go and read about it. Kò ṣe gbogbo nǹkan náà ni Yínká máa sọ fún yín. Ẹ̀yin náà ẹ lọ kà. Tẹ́ bá ti wá kà kẹ́ wá ní Yínká nǹkan tí mo kà rè o. Mi ò sọ pé kò lè sí àwọn exceptional cases o. But ó lè jẹ́ one off. So tó bá ti sọ pé one off ni, ó máa generalize ni. Because majority nǹkan tí mò ń sọ ló máa ṣẹlẹ̀ sí wọn. But kò tí ń ṣe yẹn la fẹ́ lò. Nǹkan tá fẹ́ lò ni wípé people it's not even worth it láti kúrò nílé ọkọ after 40 nítorí pé ọkọ ń yàlè níta. Níbo ló ń lọ? Ẹni tó ń lọ bá ṣe mọ̀ wí bóyá owó mọ nǹkan tó fẹ́ ṣe. And a lot of us will marry because we want to have kids, because a fẹ́ jẹ́ Mrs. Because a fẹ́ àwọn èèyàn ti sọ pé ó ti dàgbà, ó fẹ́ flaunt ring. Ẹlòmíì ọ̀pọ̀lọpọ̀ ìyàwó ló gbé ring sọ́wọ́, bẹ́ni tó jẹ́ àwọn kò jẹ́ ring carrier làwọn jẹ́. Ring carrier làwọn jẹ́. Ẹni tó ní ring kankan obìnrin ìta ló wà. Because the responsibility that comes with adé orí ọ̀pọ̀lọpọ̀ wa ti sọnù. Nísìnyí tí mo sọ wípé okay o, ẹ̀yin ọkùnrin o, ẹ máa yá àwọn obìnrin ní orúkọ yín partially tó bá dẹ̀ ti fulfill responsibility adé orí yín. Kẹfì wọn lé o. People will not see the facial expression now, my facial expression. Wọ́n máa gbé Islam. Please don't bring Islam or Christianity sí platform me. If you cannot people will not come. Ọmọ Isha, mama ni please. Emma bring religion sí platform yìí o. Èmi ò lè èmi ò ń bá wọn bú òjíṣẹ́ Ọlọ́run o. Kò sí tó kàn mí. Ẹ má jẹ́ kémi fara gba ẹgba lọ́wọ́ Ọlọ́run. Ẹ má tì mí ṣiṣẹ́ o. Ẹ má tì mí sí bú ẹ̀sìn kankan o. Because èmi oníkálukú ló mọ bí òun ṣe rí sí Ọlọ́run ọba ẹ̀. Mo dẹ̀ mi ìdẹ̀ fẹ́ tẹ́ lọ́wọ́ Ọlọ́run torí àánú Ọlọ́run pọ̀ lórí mi. Ẹ má gbé mi gún any religion torí Ọlọ́run. Stay away from me, evil people. Please. Anyway, inti ma sọ nìyẹn o. Fún ẹ̀yin single mo ẹ̀yin single mo really bá wa leni pé àwọn counseling ni, àwọn counselors ni, àwọn tó ń counsel yín fún marriage. Táwọn bá ti ṣe gbogbo nǹkan tí mo sọ yìí. Ẹ má wulẹ̀ lọ wọ marriage nítorí pé ẹ fẹ́ lọ wọ ring o. Ẹ wọ marriage wípé ẹ ti ṣe tán láti satisfy ọkọ yín. Ọkùnrin lè do away with oúnjẹ, kò lè do away with òbò. Obìnrin mi lè do away with owó, kò lè do away with okó. Ọ̀rọ̀ mi ò jù báyẹn lọ. Ire o.